ó dára ká máa ka iye ọjọ́ wa kó lè máa fọkàn wa sípa ọgbọ́n. Bíbélì mi fi yé mi bẹ́ẹ̀, torí náà la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. À ń dúpẹ́ lọ́wọ́ Jèhófà tó tún fọdún kan kọ́dún Aṣírù. Olúwaṣeun Bílíkísì, Olúwaṣeun o. Àṣọdúnmọ́dún la wà àṣọdúnmọ́dún o, àṣòròmòrò la wà àṣòròmòrò o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi wà á ṣàmọ́dún òní tẹ́nítìkà. Màmá Mubarak òní bùrìnbùrìn báwọn jójó ẹlẹ́yà lóní mùkúlùmù kẹ́ńkẹ́, òní bùrìnbùrìn báwọn jójó ẹlẹ́yà lérò náà. Bílíkísì ó yá jẹ́ ń sáré kí ọ délé àwọn baba tó bí ọlọ́mọ. Ṣèbí ọlọ́mọ ìmẹ̀kọ́ àfọ̀n, ìgbéere ọmọ ìgbéere o, ìmẹ̀kọ́ ìgbéere ìkótì, ọmọ ìgbéere márìndọ̀tí, ọmọ ajífapó yanran. Olúwaṣeun o. Agbégbére tiẹ̀ ó gbé pàdé olókun, alùkò gbé tiẹ̀ ó tẹ̀lú ìkosùn, lékèlèké gbéra ó gbé tiẹ̀ ó tẹ̀lú ìkẹfun. Mama Abdulrahman, ṣebí ọlọ́mọ bíbí ìlú ìmẹ̀kọ tó jẹ́ wípé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ìmẹ̀kọ ìgbére náà ni wọ́n ń ké níbẹ̀. Olúwaṣeun o. Ṣebí ọlọ́mọ eré àjíríkì o, ọmọ eré àjírísà. Ìgbére wá gbé mi kí n lówó lọ́wọ́, ìgbére jọ̀wọ́ gbé mi kí n lẹ́sìn lẹ́ẹ̀kan. Ìgbére o, ire ni wọ́n ń ké nílé bàbá rẹ̀. Ìgbére Olúwaṣeun Bílíkísì o. Ire ò ní tán lọ́dẹ̀dẹ̀ rẹ lọ́lá Ọlọ́run ọba mi àláùrà. Mo ní tó bá dọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba mi, nínú owó, ọmọ, àlàáfíà tí ń ṣe baálé ọrọ̀ ló ti máa ṣe lágbára Elédùmarè.